ìyá ń kéde lọ́tẹ̀ níta pàpà báyìí. níta pàpà ń lọ síbi àjọ̀dún àṣà alóyinládùn èdè Yorùbá. ṣé lónìí ni. ó ní ní. ẹ̀jẹ̀ jọmọ lọ́ngbà ni. àlejò lọ tó lè ní kánjú ààrẹ ilẹ̀ Yorùbá yóò wá bẹ́ẹ̀. àwọn lè wọ. olórí wa nílẹ̀ Yorùbá ṣé kò ní Ìgbòho ń bọ̀ bẹ́ẹ̀. gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá ní ó kò gbèsè ẹ̀jẹ̀ jọmọ lọ́ngbà ni. ó tún wọlé dé àjọ̀dún àṣà lóyìnládùn ẹgbẹ̀rin. ó tún wọlé dé àjọ̀dún àṣà lóyìnládùn o. ìlú Ọ̀yọ́ là ń lọ lọ́tẹ̀ yìí gbogbo yín ṣàlàké sí. ìlú Ọ̀yọ́ là ń lọ lọ́tẹ̀ yìí gbogbo yín ṣàlàké sí o. ó tún wọlé dé àjọ̀dún àṣà lóyìnládùn o. ẹ̀rí bí Lásàdì Haruna Ọ tó ń bẹ nílùú Ọ̀yọ́ òun lálárè ó ti jàgbá tí nǹkan gbé nǹkan àná ní September 9 2023 kẹ́dùmarè kó dẹ̀mí èmi àti yín sí kọjá àgbà náà. ẹ wò ẹ máa gbádùn ara yín ṣé orí ìtàgé la fẹ́ sọ ni àbíjọ́ àṣà lóríṣiríṣi. ẹ wò ẹ má jẹ́ ń já yín sí i tán nítorí pé ó máa kọjá tẹ̀tẹ̀yìnwá. ìtẹ́ ẹ gbádùn lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ gbádùn ní Ìbàdàn tọ́yọ́ yìí ó máa kọjá bẹ́ẹ̀.